lọ́jọ́ Ẹtì tí í ṣe ọjọ́ Friday ọ̀sẹ̀ tó kọjá yìí, èyí tí í ṣe ọjọ́ kẹta nínú oṣù kẹwàá ọdún tá a wà yìí, ìyún the 3rd of October 2025. ó ní kábíyèsí olúwo ti ilẹ̀ Ìwó nípínlẹ̀ Ọ̀ṣun, ọba Abdulrasheed Adéwálé Àkànbí tìlú Àkọ́kọ́ ni ló máa pàdé ẹbọra òwú ìyún ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ àti àwọn alágbára Nàìjíríà bíi ààrẹ tẹ́lẹ̀ ọ̀mọ̀wé Goodluck Jonathan, olórí gbogbo mùsùlùmí ní Nàìjíríà àti sultan tó tún jẹ́ sultan ìlú Sokoto Alhaji Saad Abubakar àti ọ̀pọ̀ àwọn èèyàn ńláńlá míì, tó sì jẹ́ pé níṣe ni a rí àwọn kan tí wọ́n jẹ́ alátìlẹ́yìn kábíyèsí tí wọ́n ń gbé ìròyìn kiri lórí ẹ̀rọ ayélujára pé kábíyèsí lọ ṣe ìpàdé pẹ̀lú Ọbásanjọ́, Jonathan àti sultan ìlú Sokoto lórí èdè àìyedè tó ń ṣẹlẹ̀ láàrin wọn àti kábíyèsí Ọ̀ọ̀nìrìṣà ọba Babátúndé Ẹniìtàn Adéyẹyè Ògúnwùsì. Ọ̀jájá kejì, kì í ṣèròyìn mọ́ pé àjọṣepọ̀ àárín Olúwo àti Ọọ̀ni Ilé-Ifẹ̀, àjọṣepọ̀ àárín àwọn méjèèjì kò gúnrégé, kódà tó jẹ́ wípé níṣe ni Olúwo ló tún ṣẹ̀ṣẹ̀ fi ọ̀rọ̀ síta lẹ́nu ọjọ́ mẹ́ta yìí láti fi ẹ̀sùn kan Ọọ̀ni Ilé-Ifẹ̀ yìí pé òun gan ni ló wà lẹ́yìn gbogbo àwọn nǹkan tí ò dáa tó ń jáde láti ọ̀dọ̀ ìyàwó òun tó ń lé jáde láàfin, ìyẹn olórí Chanechin, nítorí tó ní kábíyèsí ló dẹ olórí náà sí òun láti máa ya fídíò àti láti máa ka gbogbo ohun tó ń bá ń ṣe nínú ààfin sílẹ̀, tó sì ní lẹ́yìn tó ń lé olórí Chanechin jáde òun rí àṣírí pé òun àti kábíyèsí wọ́n lọ pàdé ní ilé ìtura kan tó ń forúkọ bò láṣìírí, àti pé yàtọ̀ sí eléyìí kábíyèsí ló tún gba ilé fún Chanechin àti ọmọ tó lóun bí fóun lẹ́yìn tóun lé wọn kúrò láàfin. ṣáà báwọn yẹn ṣe wá rí Olúwo àti Ọbásanjọ́ pẹ̀lú sultan ìlú Sokoto nínú yàrá kan tí àwòrán ẹ̀ jáde síta ni wọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ni máa gbé ìròyìn náà kiri pé ọ̀rọ̀ Ọọ̀ni ni wọ́n lọ sọ níbẹ̀, ṣùgbọ́n tí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lè fìdí ẹ̀ múlẹ̀ fún yín pé ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ o, ọ̀rọ̀ Ọọ̀ni kọ́ ni wọ́n sọ níbẹ̀, ọ̀tọ̀ sí ni tí ó gbé wọn pàdé. Ibi ayẹyẹ ìfilọ́lẹ̀ ìwé ọ̀gá àgbà ọ̀gá iléeṣẹ́ ààbò orílẹ̀-èdè tẹ́lẹ̀ Chief of Defence Staff ajagunfẹ̀yìntì Lucky Irabor, èyí tí ó wáyé ní ìlú Àbújá, tí àkọ́rí ìwé náà tó ń jẹ́ CAS ó ní wọ́n ti pàdé ní ìlú Àbújá, tó sì jẹ́ pé lára àwọn àlejò pàtàkì tán pé ìní Olúwo náà jẹ́, kódà olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ní tiẹ̀ ó ní wọ́n pè gẹ́gẹ́ bí alága ayẹyẹ ìkójáde ìwé náà, bẹ́ẹ̀ ni wọ́n pe sultan ìlú Sokoto Etsu Lónúpé àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pàtàkì pẹ̀lú Goodluck Jonathan náà gẹ́gẹ́ bí àlejò pàtàkì. Ìdí èyí ló sì jẹ́ kí ogun wọn pàdé níbi ìfilọ́lẹ̀ ìwé náà.